ìbà Olódùmarè, ìbà Olódùmarè, mo ṣèbà Olódùmarè. Bí ọba lápá kábíkábí oníkàngbémọ rẹ̀ níjà, àríìró àlá ọba tó ń ṣohun gbogbo ní tìyanu tìyanu ẹ̀rù jẹ̀jẹ̀ ẹkùn ọkọ̀ Fáráò. Alábẹ́nú à ń ṣáṣí ọ òkè pààrà tí sọlọ́rọ̀ dídìrín yágbóyájú ọkùnrin ogun àríìró àlá ọba tí ń ṣohun gbogbo ní tìyanu 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 ẹ̀rù jẹ̀jẹ̀. Olódùmarè o, ọba tó ga fíofío tí ọ̀la fi wé. Olódùmarè o, ẹ̀kẹrin nínú náà lérú, ẹ̀kẹta nínú túbú, ẹ̀kejì nínú kìnìún. Olódùmarè o, ọba lánàá, ọba lónìí, ọba títí ayérayé o. Olódùmarè o, ọba tó taṣẹ́ mọ̀ bí ẹni taṣọ, ó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ní, ó fìdí ayé sọlẹ̀ sórí omi tí ó sì lè yí rárá. Olódùmarè o, arúgbó ọjọ́ àdàgbà mọ́ tẹ̀pá, àdàgbà mọ́ lo gíláàsì bàbá mi létí ọ̀fẹ́. Olódùmarè o, ọba tí ń fọba jẹ, ọba tí rọba lóyè tí ò sí baba ńlá kú bá bẹ èèyàn kan tó lè gbó Olódùmarè wéré wò. Ìbàrẹ̀ Olódùmarè. Ẹ ń bá sọ pé òṣó Olódùmarè, ẹ dákun ẹ bá ń sọ fún onítọ̀hún. Ẹlẹ́mìí àdìtú Olódùmarè nínú onítọ̀hún ti pàdánù ọpọlọ ni o. Ó ṣeé ṣe kó ti forí gbálẹ̀ kí kọ́ńtàṣẹ̀ tiẹ̀ ó ti yẹ̀. Ìbàrẹ̀ Olódùmarè lẹ́ẹ̀kan sí. Gbogbo ẹ̀yin tó Olódùmarè ọba gbélé ayé lọ́wọ́ tó fún lágbára pé kẹ́ ẹ máa lò ó, mojúbà yín. Àmọ́ bẹ́ẹ̀ bá ti ń lò ó, ẹ dákun ẹ máa ro t'Olódùmarè mọ́lá. Ẹ máa ro ti àwọn èèyàn tó Olódùmarè ọba kó sí abẹ́ yín, ẹ máa ro mọ́lá. Nítorí pé gbogbo pò tó Olódùmarè ọba bá gbé ni sí ní ayé tá a wà yìí, ẹ má jẹ́ ń tàn yín o, àdánwò ni. Olódùmarè ọba fi ipò tó bá gbé wa sí, ó fi dán wa wò ni. Bóyá ẹ lò dáadáa àbẹ́ lò nídàkejì. Ẹ wá má jẹ́ ń tàn yín, gbogbo ẹ̀yin mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn nílé ayé tá a wà yìí. Ìgbà kan ń lọ, ìgbà kan ń bọ̀ ni. Ṣé ẹ mọ̀ pé àwọn kan ló ní àná tí wọ́n ti lò kọjá, àwọn kan ló ní èní tí wọ́n sì ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn kan ni ó sì tún lọ́la nígbà táwa ò bá ní sí mọ́. Ọ ni wọ́n fi sọ pé ìgbà kan ń lọ, ìgbà kan ń bọ̀ ni, ẹnìkan ò sì lólé ayé gbó tó. Ẹ dákun gbogbo kò tó Olódùmarè ọba bá dákú wa sí, ẹ jẹ́ àlóore o, ẹ jẹ́ àlóore. Ká lo tọjọ́ àtúbọ̀tán, ká lo tọjọ́ tá a sùn tá a nílé dìde, ká lo tọjọ́ tó jẹ́ pé ikú ó pa ojú kó wa dé, tá a dijú pinpin báyìí tá a nílé là. Á gbìyànjú láti gbápá wa, apá ò ní ṣe gbé. Á gbìyànjú láti gbẹ́sẹ̀, ẹsẹ̀ ò ní ṣe gbé. Á wá gbìyànjú láti lanu wa gbàgà pé ká sọ̀rọ̀. Ẹnu ò ní ṣe là, kò sì ní ṣe sọ̀rọ̀. Nígbà náà nǹkan wa wà dàbẹ̀ gbé, yọ̀ọ́dì ẹ bá ń gbé, ẹ bá ń gbé, ẹ bá ń gbé lápá, ẹ gbé lórí, ẹ pàṣẹ rẹ̀ pọ̀. Wọ́n mọ̀ gbé ni. Bóníkálukú bá ti dé bus stop ẹ̀ yọ bọ́ọ̀lẹ̀ náà ni o. Ilé ayé tá a wà yìí, àní dọ́ta sílé ayé. Bẹ́ẹ̀ ni o, kò sí bá a ṣe lè pẹ́ láyé tó, a wá padà pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ nígbà tá a bá wá kú ilé ayé. Irú àbọ̀ wo la fẹ́ jẹ́ f'Olódùmarè ọba tó rán kó wa wá sílé ayé nígbà tá a bá dọ́run. Tó ó kù mí, ó kù ọ́, ẹ já yẹ iṣẹ́ ọwọ́ wa wò. Olódùmarè fún kó wa láàyè láti ronúpìwàdà gbogbo iṣẹ́ ọwọ́ wa. Ẹ ń bá wa ronúpìwàdà ń lókù o. Ṣé ẹ mọ̀ pé nǹkan mẹ́ta lẹ̀ dá ò mọ̀ nílé ayé, nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ilẹ̀ dá ò mọ̀ nílé ayé tá a wà tó Olódùmarè ọba tó tún fi rú wa lójú. Ìjọ tá a kú gangan, ibi tá a kú àti irukú tí ó pa kó wa kò sẹ́ni tó lè sọ. Ẹ tí ọ̀gbọ́n wa lè sọ ilé yìí. Ṣé ẹ mọ̀ pé ó yẹ ká máa ṣiṣẹ́ bí ìgbà pé a lógún ọdún láyé sí tàbí a lọ́gọ́rùn ọdún láyé sí. Ó sì yá tún máa ṣiṣẹ́ bíi pé a kú lónìí. Bẹ́ẹ̀ ni èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo sọ bẹ́ẹ̀. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè nílé lóko àti lẹ́yìn odi. Ẹ ń bá kọ̀ tí òkìní kulé, òǹtọ̀hún ti pàdánù káàbọ̀ ní o. Mo kí gbogbo yín o, ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ sì kú ajálẹ̀ gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ bá wà lápá ibi tẹ́yìn bá wà níbẹ̀ òun. Mo kí gbogbo yín o, ẹ ní pòfo, ẹ ní ròfo nílé ayé. Ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín láṣẹ Èdùmàrè. Wàhálà, ìdààmú, kòókòó, jànjàn, òrèlé kò délé, òroko kò dóko, kò ní jẹ́ tiyín láṣẹ Èdùmàrè yín olólùfẹ́ mi. Ẹ ti sọ fún mi pé tí n bá ti dé, tí n bá ti pè yín lẹ́ẹ̀kan, ẹ sì máa jẹ́ mi ní gbèjégbèjọ. Ọ̀yá mo ti dé o, mo dé lónìí. Ọ̀yá mo dé kólókó ọmọ lè roko, mo tún ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, mo pè yín o. Ọ̀yá ẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní o tèmi. N ò pè yín fúkú, n ò sì pè yín fárùn.
ìpín ayé báyìí náà ní kẹ́ ẹ mọ́ bá wọn jẹ́, ẹ dákun ẹ mọ́ bá wọn jẹ́ pé tọ̀run ẹ̀yin ẹ kú ilé o, ẹ kú bélédùn àti pé orí lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Mo kí gbogbo yín, ẹ kú suffering and smiling. Wàhálà ìdààmú tí ń ṣẹlẹ̀ orílẹ̀‐èdè Nàìjíríà kò ní borí wa. Ẹ ń ṣàmì, bẹ́ẹ̀ bá fẹ́ ṣàmì ọwọ́ ara yín náà ló wà o. Bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé orílẹ̀‐èdè Nàìjíríà tá a wà, a sọ fún yín, Nàìjíríà ti expire. Kò sí tí ń jẹ́ Nàìjíríà mọ́. Bàbá tún fẹ́ tanra wa lókù, Yorùbá nation lókù tó lè ṣe. Ṣe mọ̀ pé mọ̀ sọ ìdínú tèmi fi tọrọ àwọn ládéládé àwọn lóyè bàbá wa tí fi máa ń ká mi lára. A sì wá ń sọ̀rọ̀ lọ́balọ́ba, ọ̀rọ̀ ládéládé, ọ̀rọ̀ lóyè ní sì wá ń dàbí ìgbà pé à ń kórìíra ọba. Èmi ò kórìíra kábíyèsí kankan. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Orí tó lódùmarè ọba bá sọ pé yóò dádé kò ní ṣàìdé nílé ayé. Kódà ààrẹ ń jọba, ọmọ kan ń jọba nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Àmọ́ ẹni tó lódùmarè ọba bá pè lórí adé, kò sí bí wọ́n ṣe lè ṣe, yóò padà dádé náà ni. Ẹ̀dá kankan ò lè yẹ. Gbogbo ohun tí kó wá ṣe nílé ayé, olódùmarè ọba ti kọ́ sátẹlẹwọ́ wa, á sì ṣe ká tó lọ ni. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ṣẹ̀dá nílé ayé, ẹ má jẹ́ ń tàn yín, àti kọ́ mọ́ ni látòde ọ̀run wá. Ẹ̀yin olólùfẹ́ mi, ó yẹ wá nǹkan fìdílé. Mo ṣe alọ́rọ̀ kékeré kan tí mo ní láti bá yín sọ ni. Apá àpòkíà náà ni, ìpòkíà local government, kí n sọ pé gbogbo ANAGO YEWA AWORI, kí n má wòórì mọ́. Torí mo rí nǹkan kan nípa ọ̀rọ̀ àwọn AWORI. Wọ́n jẹ́yàn dáadáa, wọ́n èé dalẹ̀ ara wọn. Àwọn kábíyèsí wọn, wọ́n ń sìn ìlú ni, ìlú kọ́ ní sìn wọ́n. Kẹ́ tó lè rí ní agbègbè AWORI tó jẹ́ pé ọba aládé kan ó mọ̀ ṣe falafolo, ọba aládé kan ó mọ̀ hùwà burúkú. Wọn ò sọ pé nìkan ń ṣe falafolo, ẹ mọ̀ sí mi gbọ́, n ò mọ̀ wí ò jẹ́ ẹ mọ̀ gbọ́. Torí ìdí ètò mi gan láàárọ̀ yìí gangan ni pé mo wá yànnàná àwọn nǹkan kan tọ́pọ̀lọpọ̀ ò mọ̀ nípa èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ọ̀pọ̀lọpọ̀ ń fojú burúkú wò mí pé àdìtú ọ̀rọ̀ ń mọ̀ gbè síbì kan, ẹnìkan ló fún lówó, ẹnìkan ló ṣe báyìí, ẹnìkan ló ṣe gbá, tó fi ń sọ̀rọ̀, tí fi ń ṣe gbá, tí fi ń sọ̀rọ̀ sí lágbájá, tí ń sọ̀rọ̀ sí tàmẹ̀dò. Nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, lára àwọn àṣà wa, àìsọ̀rọ̀ ságbà, àìsí yájú ságbàlagbà nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire, wọ́n kọ́ wa ni, ẹ ń bá ń yájú ságbà. Ìdínú táwọn Yorùbá fi sọ pé ọmọdé tó bẹ̀rẹ̀ tí ń wò dí àgbà, kò rántí pé bóun náà ṣe gàndí sẹ́yìn gangan, ọmọdé kan náà padà wò dí tiẹ̀ náà. A sì gbọ́dọ̀ sọ pé ẹnu àgbà ń rùn, wọ́n ń sì lè bú àgbà. Lápá àpòkíà local government, kí ìyànnà náà àwọn ìlú mẹ́ta kan. Kí n bẹ̀rẹ̀ láti ìlú tí mo ṣètò fún gbẹ̀yìn, Ìhúnbọ, ìlú Ìhúnbọ. Kí n lọ sí Àgọ́ Ṣàṣá, kí n wá lọ sí Ìpòkíà town gangan. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ń bẹ nílùú mẹ́tẹ̀ẹ̀ta yìí, bóyá mo lè rántí ó kọ àwọn ọba tí ń bẹ nílùú mẹ́tẹ̀ẹ̀ta. Ìlú Ìhúnbọ, ọba Sunday Adéṣíyàn. Ìlú Àgọ́ Ṣàṣá, ọba Àṣìṣì Táíwò. Ìlú Ìpòkíà town, ọba Yíṣà Ọláníyan. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mo ti ṣètò lé lórí. Nígbà tọ́rọ̀ Àgọ́ Ṣàṣá bẹ̀rẹ̀, torí ọ̀rọ̀ Àgọ́ Ṣàṣá ni mo kọ́kọ́ ṣètò lé lórí, ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ẹ dákun, ojú tẹ fi ń wò mí ò ní elédè yín, etí tẹ fi ń gbọ́ mi ò ní fara pẹ́rẹ́gẹ́dẹ́ bí wàá sọ. Ẹ dákun, ẹ bá ń share ètò yìí, mo fẹ́ kó dé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, mo fẹ́ kó dé gbogbo ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, mo fẹ́ kó dé gbogbo àgbáyé pátápátá. Ẹ dákun, ẹ bá ń share ẹ̀, ẹ̀yin olólùfẹ́ mi. Lórí ọ̀rọ̀ Àgọ́ Ṣàṣá, nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ètò lórí ọ̀rọ̀ Àgọ́ Ṣàṣá, mo gbọ́ tapá kìíní, mo gbọ́ tapá kejì. Mo rí pé n tí ń ṣẹlẹ̀ yìí nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, kí ló dé tá a sì máa para wa, kí ló dé tá a sì máa jà, tí wàhálà àti ìdààmú ó sì máa ṣẹlẹ̀. Èmi sì ń bẹ mo ní stúdíò sí Ìdí-ìrókò ńgbà náà. Mo lè mọ̀ sí ní Nàìjíríà, àmọ́ mo ní stúdíò sí Ìdí-ìrókò. Mo dá sọ́rọ̀ ètò náà, n ò sì gbè síbì kan. Kò séèyàn kan tó lè
sọwọ́ sọ̀yà pé òun lòun jókòó pẹ̀lú mi pé òun gbéṣẹ́ fún mi pé Àdìtú ó yá gbayé báyìí mo bá wa ṣètò lọ mo bá wa bú lágbájá mo bá wa bú tàmẹ̀dò. Ẹni tó bá jẹ́ pé irú ẹ̀ bá sọmọ lọ́wọ́ èmi àti ẹ̀ kó jáde síta bí ọ̀bá jáde síta ó kú Olódùmarè. Lẹ́yìn èèyàn tó bá sọ pé Àdìtú owó dátà ẹgbà ẹ fi ṣe dátà, béèyàn bá sì fún mi ní owó dátà ìlọ́pọ̀ ẹ̀ lèmi gan ó fi kún lápò ara tèmi. Lákọ̀ọ́kọ́ àwa ò lo dátà orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́ẹ̀kejì iná tá ń lò kò sẹ́ni tí ń bá mi sanwó iná tí mò ń lò ní stúdíò mi. Béèyàn kan bá pè mí lóru ọ̀gànjọ́ pé wàhálà fẹ́ ṣẹlẹ̀ o, àwọn kan ti wọlé o, wọ́n ti fẹ́ pa wá ní aya o, wọ́n ti fẹ́ pa wá lọ́mọ lágọ̀ọ́ ṣàṣà, wọ́n sì ajáde wọn èé sùn lọ́sàn-án wọn èé sùn lálẹ́ wọn èé sùn lóru nítorí ọ̀rọ̀ àgọ́ ṣàṣà ń gbà náà. Wọ́n jáde tán wọ́n sì ṣètò lórí pé ẹni tẹ́ ń gbé lọ yìí ẹ má gbé kọjá ibi tó yẹ, Ìpókíà police station lẹ́ ń gbé lọ, àti rí yín pa ẹgbẹ́ o, ẹ ṣe gbá báyìí, ẹ ṣe kálàáfíà ó lè jọba ni. Ibi tọ́lọ́pàá agbófinró orílẹ̀-èdè Nàìjíríà bá ti sọ̀rọ̀ àwa ò láṣẹ níbẹ̀ láti sọ̀rọ̀ torí gbogbo nǹkan gbogbo wa la mọ̀ pé òfin ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Tọ́lọ́pàá agbófinró ni pé kí wọ́n rìpọ́ọ̀tù fún wọn kí àwọn agbófinró gan máa ń ṣe nǹkan kan tó jẹ́ pé bí wọ́n bá àrẹ́sì ẹni tó pààyàn lójú wọn báyìí tó yìnbọn fún yàn lójú wọn, wọn ò ní sọ pápá àyàn ni suspect ni wọ́n ó sì pé wọ́n kàn fi pamọ́ ni pé a ti mú ọ wà níbí báyìí ṣùgbọ́n suspect ni ó dìgbà wọn bá tó gbé lọ rí ẹjọ́. Mélòó ń tiwa àlàáfíà lèmi Àdìtú Olódùmarè ni mò ń gbàdúrà kó jọba ní gbogbo ilẹ̀ Yorùbá torí Yorùbá nation tọkàntọkàn lèmi ṣe. Àwa ò sì dàlúrú lè rọ́mọ Yorùbá nation tọkàntọkàn àbí àbájáfẹ́tọ̀ ọmọnìyàn ti Yorùbá nation àbí Yorùbá nation agitators kan kọ́ wá mọ ṣe falafolo kọ́ mọ sọ pé òun gbá òun àwo nǹkan kan táwa ń jà fún ni Yorùbá nation. Àwa ò sì lòdì síjọba kankan o ṣùgbọ́n ẹ̀tọ́ tiwa làwa ń béèrè, self determination ní tá a lè béèrè ni pé a fẹ́ òmìnira tiwa. Àmọ́ òfin ń bẹ a sì gbà gbogbo tí mo sì ṣe ń gbà náà lọ́hùn-ún n ò ṣe kọjá òfin n ò sì bàyàn ló kọjẹ́. Ẹ bá sọ pé defamation of kìnìkan character àbí nǹkan òun ló lè bó ti ń sọ. Èmi Àdìtú Olódùmarè ò bẹ ẹnikẹ́ni jẹ́. Àmọ́ bí n bá rẹ́ni tí ó ṣe tí ò dá àwa ò gbé síta torí kò síkú tí ó pàgbà tá à ní bá polórí ẹ̀ ń bẹ̀. Lágbájá o ẹ ṣe nǹkan tí ò dá ó kù díẹ̀ káàtó, wọ́n ń sọ̀rọ̀ yín ẹ defend ara yín. Ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ láì dá yóò defend ara ẹ̀ ni. Gbogbo ètò tí mo ṣe lórí àrọ̀gbọ́ ṣàṣà èmi mo faradì, mo mọye tí mo ná. Apá kìíní a lè ṣètò kó jẹ́ pé kínú apá méjèèjì ó dùn sí ètò kan náà, ṣètò tá a ṣe kínú apá kìíní àti apá kejì kó sì jọ dùn sílẹ̀ kan náà kò ṣeé ṣe torí wọ́n ń bára wọn jà. Yóò favour ẹnìkan kò ní favour ẹnìkan ni. Nígbà mo kọ́kọ́ gbọ́ pé wọ́n sunlé wọ́n sun ọkọ̀ wọ́n sun gbá wọ́n ṣàwọn gbogbo jáde inú àwọn kan dùn wọ́n follow mi. Nígbà mo tún wá rí pé wọ́n pààyàn kan wọ́n ṣe mo tún gbé jáde àwọn kan tún wọ́n follow mi àwọn kan tún follow mi àwọn kan tún mọ̀ ṣe Àdìtú la rí. Bá a bá sì gba owó dátà kékeré lásán wọ́n sọ pé Àdìtú gbowó. Èmi Àdìtú Olódùmarè mo níṣẹ́ tí mò ń ṣe o, mo ti wà lẹ́nu iṣẹ́ yìí àgbà ṣéǹjì díẹ̀ nínú 30 ọdún níbi 28-29 years. Mo sì níṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ dáadáa both multimedia and transport níṣẹ́ tèmi gangan sì ń hustle torí ẹni bá wà nílé ayé bí ọ̀bá lè hustle onítọ̀hún ẹ dákun kí wọ́n mú dáadáa. Bí n bá sì sọ̀rọ̀ kì í ṣe pé mo dédé sọ̀rọ̀ ọ́ ni tí mo rí ṣe mọ̀ pájá èyí dédé gbó yóò ní tí ó rí tí ó fi mọ́ gbó. Lórí ọ̀rọ̀ àgọ́ ṣàṣà ẹni bá ní mo hùwà bàjẹ́ sóhun àbí sílé òun àbí iṣẹ́ bí òun ẹ dákun ẹ jẹ́ kó nítọ̀hún ọ jáde kó sọ fẹ́mi Àdìtú ọ̀rọ̀ gbangba kí gbogbo ayé ó sì bá wa gbọ́. Àmọ́ bí bẹ́ẹ̀ kọ́ ó kó nítọ̀hún ó kó Olódùmarè ọba tó jọ dákó wá sílé ayé. Lórí ọ̀rọ̀ Ìpókíà mo sọ fún yín mo ní mo lọ síbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ̀ẹ̀mejì ni mo láǹfààní láti bá kábíyèsí nílé bàbá Iṣẹ́ Ọláníyàn. Nígbà mo sì débẹ̀ wọn kúrò àti interview ní tí mò ń tẹnu mọ́nu. Mo sì tún sọ pé nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò ó kù bí oṣù kan kí n tó bẹ̀rẹ̀ ni mo ti ń pe àwọn tó yẹ kí n pè secretary bàbá àwọn èèyàn kan náà tí mo fọ́kọ̀ bò láṣìírí
àmọ́ ṣe ni gbogbo wọn ò lè bá mi sọ̀rọ̀ títí mo fi bẹ̀rẹ̀ ètò. Ní tí n bá ní ṣe mọ̀ pé tí ọba ń lé tí ọba lóko wọ́n lè yàn ní jẹ́ bẹ́ẹ̀. Àwọn agbófinró gan orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa ń ṣiṣẹ́ pẹ̀lú information tí wọ́n bá gbọ́ ni o. Information tí mo gbọ́ àtàwọn iṣẹ́ ìwádìí tí mo ṣe òun ni mo ṣiṣẹ́ lé lórí ọ̀rọ̀ Ìpókíà town. Èmi ni mo sì ń forí gbé gbogbo ẹ̀. Ìdí nìyí o. Nígbà tí n bá ṣètò lórí àwọn nǹkan pé nǹkan kan báyìí ń ṣẹlẹ̀, nǹkan báyìí ń ṣẹlẹ̀, ẹ má jẹ́ n tàn yín, pages 9 ni mo ní Facebook. Ẹyọ kan péré ló kù tí ń ṣiṣẹ́ ń bẹ̀ báyìí. Wọ́n rìpọ́ọ̀tù mi débi pé wọ́n ní èmi ni mò ń da community rú, èmi ni mò ń ṣe gbá, èmi ni mò ń ṣàwo. Di bí mo ṣe ń sọ yìí nínú 9, ẹyọ kan péré ló kù tí ń ṣiṣẹ́. Nínú àwọn Facebook pages tí mò ń lò yìí, ìmí ti pé ọdún 15 years, ìmí 18 years, ìmí 13 years. Wọ́n dẹ̀ block ẹ̀ permanently tí mi ò lè ní access sí. Mo send ẹ̀ sáwọn èèyàn kan tó jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo send ẹ̀ sáwọn èèyàn kan pé ẹ wò wọ́n block page mi, kò sẹ́ni tó sọ̀rọ̀ lórí ẹ̀. Mo rí i pé kinní kan ń bẹ lọ́rọ̀ Ànàgó generally kí n sọ pé Ànàgó. Ẹ̀yin Ànàgó ẹ dákun ẹ má bínú, ní tí mo notice mo sọ. Èmi máa ń sọ tinú tèmi ni. Wọn ò fẹ́ mọ bí ó ṣe ń lọ, wọn ò fẹ́ mọ tí ìbá ṣẹlẹ̀ sí yín, ní tí bá ṣẹlẹ̀ sára tiwọn gangan ni wọ́n mọ̀ lánàgó. Especially Àgọ́sàsá, Èhúnbọ àti Ìpókíà. Bẹ́ẹ̀ bá níṣòro ẹ níṣòro sápò ara yín ni. Ẹ bá àti máa ràn wọ́n lọ́wọ́ kẹ́ ẹ ti máa ṣe falafolo lórí ọ̀rọ̀ wọn ti pẹ́. Bẹ́ẹ̀ bá wá padà níṣòro ẹni sápò ara yín ni. Wọ́n padà fi yín rúgbó gbẹ̀yìn ni. Lórí ọ̀rọ̀ Ìpókíà, mo mọ tójú mi rí. Kì í ṣe gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ lèèyàn sọ. Olódùmarè ọba ló kó mi yọ. N ò sì gbé sẹ́yìn ibì kan, àmọ́ information tí mo ní lọ́wọ́ òun ni mo ṣiṣẹ́ tọ̀ ni mo ṣiṣẹ́ lé lórí. Kì í ṣe pé mo kórìíra ẹnìkankan, Olódùmarè ọba sì rí mi. Mo kórìíra ẹnìkankan o. Ṣùgbọ́n mo mọ̀ pé ibi tó Olódùmarè ọba bá sọ pé ẹ̀dá ó dé nílé ayé, yóò padà débẹ̀ náà ni. Òun náà ló tún padà wá dífá fún apá Àhúnbọ lórí ọ̀rọ̀ kábíyèsí. Ńgbà mo gbọ́ nǹkan báyìí kábíyèsí ń gbalẹ̀, wọ́n ń talẹ̀, wọ́n ń gbalé, wọ́n ń talé, wọ́n ń gbagbá, wọ́n ń gbàwó. N ò kúkú mọ ọba Sunday Adéṣiyàn, n ò mọ̀ rí, n ò mọ̀ róyàn tán jẹ́. Ṣùgbọ́n nǹkan tí mo gbọ́ òun ni mo sọ̀rọ̀ lé lórí. Kábíyèsí wọ́n náà ń ṣe báyìí, ẹ̀ ń ṣe báyìí, ẹ wá nǹkan ṣe sí i. Gẹ́gẹ́ bí bàbá nílẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbí, ó yẹ kí kábíyèsí náà wá nǹkan ṣe sí i. Ìgbà tí kábíyèsí tún wá wò sùsù tí wọ́n tún gbé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Adékànbí, a gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. A sọ̀rọ̀ lórí ẹ̀, ó ní tí mo sì ń fèsì lórí ọ̀rọ̀ náà ní bá a ṣe wà yìí. Tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó tún jẹ́ ọmọ ìlú Èhúnbọ gan, wọ́n tún wá kọ̀yìn sí mi, wọ́n tún dọ̀tá mi. Ọ̀pọ̀lọpọ̀ ni ò tún gbé kọ́ọ̀lù mi mọ́ nínú wọn tí mo máa ń béèrè information lọ́wọ́ wọn pé ẹ dákun ṣé ìlú ti tùbà ó ti tùṣẹ́ o, tí wọ́n sọ pé ó sì kù díẹ̀ o, nǹkan báyìí ní ìṣẹ̀lẹ̀, nǹkan báyìí ní ìṣẹ̀lẹ̀. Wọ́n ti sọ mí déyàn burúkú nílùú mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ dákun, ẹni tó bá rí nǹkan burúkú lọ́wọ́ mi tí mo ṣe fún tó sì jó òótọ́ tí ó bá sọ, Olódùmarè ọba ó fìyà jẹ ń tàn. Tó bá wá sọ kájọ wá yànnà náà ní social media káyé bá wa gbọ́. Èmi èé ṣiṣẹ́ ẹbí, mo èé sì ṣiṣẹ́ ẹ̀ka. Pàápàá jùlọ lápá Àgọ́sàsá gangan ẹni tí mo lè sọ̀rọ̀ lé lórí jù. Mo èé ṣiṣẹ́ ẹbí o, mo èé ṣiṣẹ́ ẹ̀ka. Ibi tó Olódùmarè ọba bá sì lẹ́dàá ó dé nílé ayé yóò dé bẹ́ẹ̀ o. Olódùmarè ọba sì ní ẹni tó wà lẹ́yìn mi àdúgbò Olódùmarè. Torí pé wọ́n ní bí igi bá ń bẹ lẹ́yìn ọgbà ìwó, àìsí igi lẹ́yìn ọgbà yóò wó ni bátẹ́gùn bá ti fẹ́. Èmi àdúgbò Olódùmarè ò lè wó. Ẹ ń bá ro kúrò mí. Onítọ̀hún a sì bá wọn kú bọ́jà ṣe kú tó ń tògbóró. Onítọ̀hún a sì bá wọn wọlẹ̀ bágùntàn ṣe wọlẹ̀ tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Àtẹ̀mí àtayà mi àtọmọ mi, ikú èèpẹ̀tà lójú ran, ẹ má jẹ́ ń tàn yín. Gbogbo ẹ̀yin ọmọ Àgọ́sàsá pátápátá, mo kí gbogbo yín nílé lóko àti lẹ́yìn odi. Wàhálà ti dààmú òní jẹsẹ̀ lágọ́sàsá mọ́. Inú tèmi ìbádùn kágọ́sàsá ó rójú kó ráàyè ni, n ò lólódì ẹnì kankan. Àmọ́ gbogbo ẹni tó bá wò pé ọ̀dàlẹ̀ ni èmi, n ò dalẹ̀ síbi kankan, n ò yí sọmọ ìlú yín. Kódà n ò ṣètò lórí ìlú yín mọ́. Àmọ́ bí n bá rí tí ọ̀dà mo lè sọ nípa ẹ̀. Ẹnikẹ́ni lè sọ̀rọ̀ nípa ìlú tó bá wù nílẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbí.
journalist lèmi, ẹ bá sì ní ká blọ́ọ̀gì á tún blọ́ọ̀gì o, iṣẹ́ tiwa ni, ṣùgbọ́n Yorùbá nation ńlá wá jà fún. Èmi ò sì ní ṣe bí wọn ò sì ní ṣèkà, àmẹ́ bá ń ro bí ròmí tí ń ròkà ròmí, tí ń fi dúdú sínú tí ń fi ń pe funfun jáde fún mi, onítọ̀hún ò ní látúbọ̀ tán rí. Bẹ́ẹ̀ ni o, mo kàn fẹ́ kẹ́yìn olólùfẹ́ mi kẹ́ ẹ mọ tí ń ṣẹlẹ̀ ni. N ò lẹ́nì kankan tí mò ń bá sọ̀rọ̀ mọ́ tó fi kan apá àwọn bọ débi mo ṣe ń sọ̀rọ̀ yìí. Wọ́n ń ṣe báyìí báyìí sẹ́mi àdìtú Olódùmarè. Ẹ̀yẹ tèmi sì ti fònú o, kìí ṣe ìrúbọ nìkan mo jókòó tẹ̀. Ìrúbọ ní kọ́ ní fún mi lóúnjẹ tí mò ń jẹ, ìrúbọ kọ́ ní fún mi lómi tí mò ń mu. N ò rí kábíyèsí yín sójú rí, n ò bá kábíyèsí yín sọ̀rọ̀ rí. Bẹ́ẹ̀ ni, ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò. Kódà láìpẹ́ láì jìnnà wọn ò tí ì rí bàbá ọ̀pẹ́sọ̀ rí, ó wù mí kí n lọ bá wọn. Mo gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ nípa wọn. Mo ti sọ̀rọ̀ nípa wọn rí nígbà tí mò ń ṣètò àgọ́ ṣàṣà ọ̀pẹ́sọ̀, bàbá Akeem Adigun Sokopao àti Alhaji Fatai Ajibola, bàbá nu Olódùmarè ó bá mi wà pẹ̀lú wọn. Gbogbo wọn ó yẹ kí wọ́n jọ wà kí wọ́n jọ máa ṣe ni, àmọ́ gbà tí ìjàdílẹ̀ ń kọ́ orin dòwe. Mo fẹ́ lọ rèé rí bàbá Akeem Adigun Sokopao, mo ì tí ì rí wọn sójú rí báyìí, kí n jókòó pẹ̀lú wọn, mo bá wọn sọ̀rọ̀ rí lẹ́ẹ̀kan. Bàbá ọ̀pẹ́sọ̀ mo gbọ́rọ̀ wọn nígboro ìdí ìrókò, ẹ̀rù Olódùmarè bá mi. Mo kọ́kọ́ tọrọ aṣága fúdù láì ní bàbá ọ̀pẹ́sọ̀. Bẹ́ẹ̀ lọ. Kódà mo ráwọn èèyàn tó yẹ pé tí n bá ti pè tó yẹ pé wọ́n èé gbé kọ́ mi, wọ́n èé bá fẹ́ bá mi sọ̀rọ̀. Nígbàjọ́ tí mo pe bàbá Akeem Adigun Sokopao, mo lémi àdìtú, wọ́n ní òkè kò sí problem, adẹ̀jọ́ sọ̀rọ̀ dáadáa lẹ́yìn ìgbà tí mo ti bú bàbá tán dáadáa. Àmọ́ àtàn ni àgbàlagbà, wọn ò bá bàbá yìí sọ̀rọ̀ rí, mo ẹ̀sẹ̀ fẹ́ make attempt láti lọ bá gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni, n ó sì ṣe bẹ́ẹ̀. Èmi àdìtú Olódùmarè, ẹni bá ní kí n má ṣe ẹ má wulẹ̀ jẹ́ n sọ̀rọ̀, torí wọn ikọ́ èèyàn mọ́ ti nú ẹ̀, alátiṣe ni ó mà ti ṣe ara ẹ̀. Gbogbo yín lò mí use and dump, ẹ dump mi tán, ọwọ́ á kù mí kùwà mi àti iṣẹ́ mi. Kí ló dé? Nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíire tí ọ̀sẹ́ nìkan kan ti ń finance mi, èmi mò ń finance ara mi, mo mọ iye tí mò ń ná. Owó tó yẹ kémi gangan kí n ná sórí studio mi, kí n ná sórí business mi, mò ń ná sórí ìlú onílù kó lè tùbà kó lè tùṣẹ́. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹ̀ tún sọ àwádìí èèyàn burúkú. Gbogbo wọn ni kódà wọn lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró, gbogbo ohun tó yẹ kí n ṣe pátápátá ni wọ́n ṣe. Àlàáfíà lèmi ń fẹ́ kó jọba, yóò sì jọba láṣẹ Èdùmàrè. Ẹ̀yin olólùfẹ́ mi, mo ń lọ mo tún padà bọ̀, ẹ ń bá ní lọ kí n mọ́ bọ̀ ní òde ni òní díbá láṣẹ Èdùmàrè. Ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ báyìí iná làá wà padà tẹ̀lé lẹ̀ lérí. Mo kí gbogbo yín o, ẹ kú bẹ́lẹ́dù àti pé ó rí.